egun ẹja máa hùwà rẹ̀ ẹ̀yìn dìtẹ̀ ẹ̀sà máa hùwà rẹ̀. Nàìjíríà our nation and government all Indians dey rock there bàbá bọ̀ wà dájọ́ Nàìjíríà let's get together and do this in common for the benefit of we know let's think twice before we move. Olóòtú ọmọ ilé ní. Ọ̀rọ̀ mi lọ́bíyàwó ọ̀tá gbàdúrà yóò wọ̀n yọ ọ̀tá mi máa yọ̀ fún ẹgbẹ́ ilé wà láàyè wọ́n ṣe orin kan orin fún mi. Wọ́n ṣe borí kan kò ní bá wò kàn ẹni padà gbàgbé tó lótòló ó fi wò ẹ̀fọ́ ni ó kò ní ìdánwò. Orí ń bẹ lẹ́nu alájí àgbà. Àwa kì í gbèdé tí ó ń bá. ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ má wo my name is Bukky Raji Ambode ẹ máa wo ètò Bísí Ológe show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later.
ìyá ìyá dáadáa ni àwọn ọmọ rédègbẹ̀yìn ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé bó ṣe pẹ́ láyé tó kò àwọn ọmọ ló gbẹ̀yìn ẹ̀ kọ́lọ̀ jẹ́ kí tiwa náà kò rí bẹ́ẹ̀ ọmọ tá a bá wá ọmọ gidi láṣẹ tí ló bá wá kọ́lọ̀ wá jẹ́ kí àwọn ọmọ tiẹ̀ náà kò gbẹ̀yìn èmi náà kọ́wọn ọmọ mi gbẹ̀yìn kọ́mọ yìí má wà lẹ́yìn ikú ìyá ẹ̀ tó ti bí kó má rí dààmú kó má rí wàhálà kó má rẹ̀ kún òṣù kó má fọmọ ọwọ́ ẹ̀gbọ́mọ sí lóbi náà má fọwọ́ mi gbọ́mọ sí o ọlọ́run ọba aláàánú jùlọ àṣírí ẹ̀ lẹ́yìn ikú ìyá yìí kó tún máa bò kó máa bò kó máa bò kárọ̀mọ rẹ̀ gbẹ̀yìn wa lẹ́la kábàlà mọ́kà mọ̀dínlẹ́la sàfà láti rúkà ọlọ́run kò dá sí ẹ̀mí ẹ̀gùn kárí wúre bá ṣe agbára ọlọ́run gbogbo ọjọ́ tó bá ń ṣe wúre gbogbo a máa sì ní sáré kó lè borí ọwọ́ ẹ̀ lórí ọmọ gidi ọmọ téèyàn fi yan ọkọ ọmọ káyé má ṣe lórí o kó má dààmú ẹ o gbogbo tó fẹ́ ṣe pátápátá ìyá ẹ̀ ló jọ gbogbo tó bá fẹ́ ṣe láyé gbogbo ẹ̀ ló kó lè ṣe ọlá kàbọ̀ ọlá mọ́kànlá ìyá sàfà mọ́rúwà láti tóbi Alájà Afusat Adùnní Ọ̀ṣọ́bà ìyá dáadáa ìyá tó tọ́ ìyá tó jẹ́ pé abiyamọ ni bí mo ṣe jẹ́ ìyálọ́jà ẹgbẹ́ ẹlẹ́dìyẹ Lagos State kò ṣẹ̀yìn ìyá mi ó yọ̀ǹda ẹ̀ fún mi ó tó di pé ìyá wa Fọláṣadé Tinubu Òjó tèmi ní adé dúpẹ́ lọ́wọ́ ìyá mi gbogbo tí mo dà lẹ́yìn lọ́lá ìyá tó bí mi ni ṣe ń ṣe fọ́mọ ẹ̀ ló ń ṣe fárata kọ́lọ́mbà àfọ̀rún kẹ́ ìyá mi Àdùnní Afusat Ọ̀ṣọ́bà ọ̀run ẹ̀rẹ́ o mo dẹ̀ kí gbogbo àwọn tó wá bá mi ṣe ìnáwó yìí wọ́n dúró tì mí wọ́n náwó wọ́n nára kóníkálukú wọn kan padà sílé láyọ̀ àti àlàáfíà kọ́ má pàdé àgbà kó lọ́nà o dúpẹ́ o. Orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ àti gbogbo yín mọ̀ sí jẹ́ lílì oníṣẹ́ ẹ máa wo Bísí Ológe show ẹ má kú o mẹ́.
Let's go.
kábíyèsí sanwó ìṣọlá. Àìsẹ́mi ọlọ́run rẹ̀ sọ ìwẹ́. Ẹ̀ka sọ́mà ọlọ́run ló sì ti wẹ́. Bóyá ẹ̀rù tó bá ti tẹ̀ àwọn olókùnrin sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣè lọ́pọ̀ fáìlà oye sórí àwọn adébùtù àwọn olókùnrin sọ̀rọ̀ fúnra lẹ́yìn láti yóò ṣe ìyàrá agbára tó dá àwọn olókùnrin ìdákìrì àwọn ẹsẹ̀ kìrì àtúndé. ìdákìrì àwọn ẹsẹ̀ kìrì àtúndé. nítorí lẹ́sìn rẹ̀ ìwé ń bẹ̀yà ìyàwó lókun. Omi yẹn
Orí bàjẹ́ ìrọ̀mù ẹ̀rọ àwọn ọmọ ìlànà lọ́kùnrin ẹ̀yẹ òjò. Orúkọ yá ṣe lára títí báwo ní ti bá wọn lọ. Oṣù Nàìjíríà òun á lè bá kọ sáyé. Aṣọ́pọ̀ òun àwọn lásán nínú àwọn ọ̀gbẹ́. Ó sì ní kó lè wọ́n. Ẹyẹ ti gòkè alẹ́. Ẹyẹ rí ìdúró kòkè. Ẹyẹ rú ọ̀yá. Ẹyẹ rí ìdúró dúró sí. Àlọ́kùn yé mo bá rọ̀ bẹ́ẹ̀. Ẹyẹ rí ìdúró kòkè. Ọ̀pọ̀ dára ló bẹ̀ ṣe. Ẹyẹ rí ìdúró dúró sí. Nígbà ó tún tó sọ̀rọ̀. Ẹyẹ rí ìdúró kòkè. Láì tẹ̀sí tẹ̀tọ́ láti. Ẹyẹ rí ìdúró dúró sí. Rúkìrúkìrú dayé tù. Ẹyẹ rí ìdúró Ẹ